Yeah, good morning, my fellow Yoruba nation. Mo fẹ́ kẹ́ wo fídíò tó máa tẹ̀lé fídíò yìí. Ìkan nínú àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá wọ́n lọ ṣe fake agitation pẹ̀lú Dúpẹ́ Onítìrí tí aka ń jẹ́ Onídìrí. Àwọn ọmọ Yorùbá nation yìí kò sí lára àwọn struggle tó wà lẹ́yìn bàbá wa Bánjí Akíntóyè àti Chief Olóyè Sunday Igboho. Àwọn eléyìí lọ make self determination tí wọ́n lọ́tọ̀, wọ́n fẹ́ gbàjọba òpònú. Èmi wá rí kinní kan mo wá wò pé ǹjẹ́ orí woman Onítìrí gan pé téèyàn bá tẹ̀ wá fẹ́ gba ilẹ̀ Yorùbá, sí ọ̀nà tó fi ń gba ilẹ̀ Yorùbá nìyẹn, ó lọ kó aṣọ ọlọ́pàá, oko kámú police, oko sí àwọn ọmọ ọlọ́mọ lọ́rùn. Ìtò wá yà mí lẹ́nu, mo rọ́ ọmọbìnrin kan kò lè tí ju 23 within 23-25 lọ. Ìyẹn náà tẹ̀lé wọn. Gbogbo oògùn tó wá sokọ́ kò sí ìtò ṣiṣẹ́. Ṣé rí pé à ń tanra wa jẹ́ ńlẹ̀ Yorùbá? Nígbà tí ó ń ṣe pé ṣé Dúpẹ́ Onítìrí lo oògùn láti fi bá àwọn people yìí sọ̀rọ̀ ni? To the extent wípé àwọn èèyàn dẹ̀ láyà ẹ̀dẹ̀ lọ sí bóyá mi barrack àbí police barrack nìbàdàn láti lọ gba ìjọba. Ẹ tún wá gbé Toyota Sienna, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ gan bóyá lẹ tó mẹ́wàá lẹ fẹ́ lọ fèsì. Ṣé bẹ́ẹ̀ la gọ̀ tó lọ́yọ̀ state ni? Àwọn ẹ̀gbin tó fi ń lọ̀ wá yìí gan ti ń pọ̀ jù, ẹ̀gbin tó hàn lè lò, tó hàn lè dánwò lẹ́kọ̀ọ́. Ẹ máa tẹ̀lé fídíò mi in another 1 hour, máa ṣe live video. Nígbà tá a bá ń sọ̀rọ̀ fún ọmọ Yorùbá, wọn ò ní listen sí wa. Bọ̀ tó bá dé ọ̀rọ̀ oníságà, àwọn tó ń ṣépè, ibẹ̀ ni gbogbo wọn máa kọrí sí. A ti sọ fún wọn ti pẹ́. Bọ́n ṣe ju àdó olóró nìbàdàn, aṣọ wọn ní kùsà ní kinní kan ni. The same thing ti tó happen lẹ́kọ̀ọ́ lánàá o. Ṣé mo pé mo máa ń tẹnu mọ́ ti pẹ́ pé ó dìgbà tí kinní yẹn bá down lẹ́kọ̀ọ́ ká tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ wá rí i wípé a máa mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìní síparí oṣù yìí. Ẹ rí i pé ìjọba máa dìde, ìjọba tí ò dìde tẹ́lẹ̀ wọ́n máa dìde. Ní tó ṣẹlẹ̀ yẹn ò ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ orí níjọ́ tèmi ti dáyé. Àwa wítọ́ àwọn òpònú kan ní wáyà kan ló kan láwọn wáyà ló wọlé. Tí ilé bá jó tán completely gan kò ní wó, páànù orí ẹ̀ ló máa ṣí. Wáyà ló ń wọlé. Ó ṣe jẹ́ pé àwọn èèyàn orí wọn ò ń pé. Ó kù díẹ̀, ẹ wo kinní yìí. Àti one boy tó pe rẹ̀ ní Ìjìnlẹ̀ Marcus, wọ́n ní láti lọ gé bọ̀bọ́ yẹn arrested nílùú tó bá lóun wà. Wọ́n ní láti lọ mú. Ṣé wà lára ẹ̀? I know the young boys. So. You are useless people, wallahi. People are living in peace. You want to cause problems. Say Yoruba nation. You are mad. Ó wà lára ilé, ó ń dé wà lápá ilé. Ó wà lọ́wọ́ lára ilé náà. Sí náà. Gbàdíwà ọgbẹ́ wà. Ó dèdè. Ìdèdè kò jẹ́ àbí? Lọ́wọ́ ẹ̀ sókè. Àwọn ilé ti kọ́tọ́ débi kí n fi láti Ó wà ń bẹ́ẹ̀ kò sí. All that is you're one by one. Okay, another one. See another one. The plenty for the body. Remain one here, remain one. You won't worry. Ẹ jẹ́ àmọ́ bọ̀ wá ká dé. You're fine, right? Well, men are such all of them. Ẹ yọ ọ́fíìsì wọn kí ni SS oògùn tó wá gbé sára rà kí ni SS oògùn rà ṣó ẹ̀pù ẹ̀ báyìí ṣó ẹ̀pù ẹ̀ where your guy this juju he help you ọ̀gá babaláwo he help you. Come on, Etia. Carry your camera where? Where your camera? Where your camera? Be at that side, Ibrahim. Carry your camera. Okay. No, just remove only white. I mean, oh, no, where you are camera? Give one camera. This one I be the
ọkàn dẹrù lùrù kò kò ṣiṣẹ́ gbogbo àtàwọn tó kó sára kò ṣiṣẹ́ ó yẹ kó ti fly ni. oya ọkọ tẹ disappear. ó ti disappear. Where you na this one? I said to be at this side. ẹrù ìyàwó pé kò lẹ́yìn lọ́rùn kò ṣiṣẹ́. ìjọba jókòó lọ àwọn oníkankan lára ṣùgbọ́n ìjọba jókòó lọ. ìlédè ìpìtà pọ̀ kẹ́kọ̀ọ́ sí ìnáwó. For the boot sef they will tight. They will tight. I say they will tight for the boot. ọ̀gá fóònù mi hàngì ni fóònù mi hàngì látàárọ̀ mo ti fi rẹ́kọ̀dù látàárọ̀ ó hàngì tí mo máa sẹ́ǹdì ẹ̀. ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó tó ń lọ ní orílẹ̀-èdè Yorùbá ìyá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá wọ́n ti wà nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú olórí Adélé ìkéde dídé Adélé lánàá ni ó wáyé ṣùgbọ́n láàárọ̀ yìí ni ó tẹ gbogbo àwọn ènìyàn létí ní báyìí àwọn ológun àwọn ti wà ní olúlé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bó tẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Yorùbá ẹ sọ fún àwọn ọlọ́pàá tó jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní olúlé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n kúrò ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí torí àwọn ọmọ ológun wa wọ́n ti wà ní olúlé iṣẹ́ ìjọba wọ́n ti wà ní ilé iṣẹ́ ìjọba ti olúlé iṣẹ́ orílẹ̀-èdè Yorùbá nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí Òmìnira Yorùbá 2022 rédíò ti orílẹ̀-èdè Turkey àti Amẹ́ríkà lẹ ti ń bọ̀ wá ti Ìjìnlẹ̀ Media ní orí YouTube òun náà ni ẹ ti ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin tẹ́ wà nílùú Ìbàdàn ẹ tú àyà kẹ́ lọ sí olúlé iṣẹ́ ìjọba ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ẹ lọ yẹ wọn sí ẹ lọ ṣùgbọ́n àwọn ènìyàn wa tí wọ́n wà ní olúlé iṣẹ́ ìjọba nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba Délé ó ti wà nílùú Ìbàdàn lọ́wọ́ báyìí lónìí ti ṣe ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2024 ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2024 ìjọba Adélé ti orílẹ̀-èdè Yorùbá wọ́n ti wà nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá pẹ̀lú olórí Adélé gẹ́gẹ́ bí ẹ ṣe wò ní móhùnmáwòrán láàárọ̀ yìí tí wọ́n ṣe kéde dídé Adélé àti ìbẹ̀rẹ̀ ìjọba ìgbàkóso orílẹ̀-èdè Yorùbá ní ìlú Ìbàdàn ní àná ni wọ́n ṣe lónìí báyìí àwọn ọmọ ológun wa wọ́n ti wà ní olúlé iṣẹ́ ìjọba ti ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wò wá lọ́wọ́lọ́wọ́ ẹ bá wa pín ètò yìí ẹ bá wa share ẹ bá wa pín kẹ́ ẹ bá wa share pátápátá no going back orílẹ̀-èdè Yorùbá ò ní padà ṣe pẹ̀lú Nàìjíríà mọ́ láéláé ó ti di àfẹ́yìn tí eégún fi ṣọ gbogbo ọmọ Yorùbá ìdúró sí ìbẹ̀rù sí fún ẹni tó gbódómì a fẹ́ mọ̀ bí ẹ̀yin ọmọ Ìbàdàn bí ẹ ṣe dúró tó léni la fẹ́ test litmus test lélẹ́yìí a fẹ́ wò bóyá lóòótọ́ lè ṣetán fún ìtúsílẹ̀ àbí ẹ ti ṣetán fún ìtúsílẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ dúró orílẹ̀-èdè Yorùbá ti dúró gẹ́gẹ́ bí màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ wípé gbogbo èèyàn 10 nílẹ̀ Yorùbá orílẹ̀-èdè àwọn náà ló máa ṣe orílẹ̀-èdè Yorùbá o ẹ̀yin tẹ́ ẹ bá ṣetán láti dúró ẹ náà ni ọmọ orílẹ̀-èdè Yorùbá ẹ̀tọ́ wa ní abẹ́ òfin àjọ àgbáyé bẹ́ẹ̀ ni. so tẹ́ bá wo kíni yẹn mo kàn fẹ́ fi yé yín pé Chief Olóyè Adéyẹmọ àti bàbá Bánjí wọn ò mọ̀ ń pa ẹ̀ o mo mọ̀ pé àyìn tẹ́ máa bú wa lábẹ́ kọ́mẹ̀tì ẹ máa bú wa àmọ́ bàbá Bánjí Akíntóyè àtolóyè wọn ò mọ̀ ń pa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ire o.